Yeah, this is what we want in our society. Gbogbo ẹ má bá wọn jẹ, ẹ má bá wọn mu, ẹ má bá wọn rìn pọ̀, ẹ má bá wọn sọ̀rọ̀ pọ̀, ẹ má dá sí wọn yẹn, tẹ́ bá tiri wọn ẹ sá wọn ẹ bú wọn yẹn àfẹ́. Àwọn tó wà lókè ọ̀yà lè máa jà ká máa búra wọn sàn o torí ẹ̀sìn o. Ṣùgbọ́n ilẹ̀ Yorùbá nǹkan tí bàbá Afáyì àtàgbàlá Gabriel ṣe òun la fẹ́. Irú ẹ̀ náà ni bàbá wa Lágbàjì àti bàbá Genesis ṣe ń gbà yẹn. Báwọn bàbá wa ṣe ń gbé ìgbé ayé rọrùn, ìgbé ayé àlàáfíà láti bẹ̀rẹ̀ lélẹ̀ láàrin ara wọn tí wọ́n fi ẹ̀sìn sọ̀rọ̀ àwọn di ọ̀tá ara wọn. Bó ṣe kó rí lélẹ̀ kó kálukú máa ṣe ẹ̀sìn ẹ̀, ṣùgbọ́n nípa ìjọ́mọ ènìyàn kájọ máa gbé ní àlàáfíà. Tábà ríra kájọ mọ́ra wa, kájọ ṣe àṣọ, tábà ní nǹkan ṣe káyọ̀ invite ara wa. So kì í ṣe eléyìí tá à ń búra wa lórí social media, tá à ń ṣépè fún ìyá ara wa, tá à ń ṣépè fún bàbá ara wa nítorí ẹ̀sìn. Rárá, àlàáfíà ló yẹ ká máa fi ẹ̀sìn wa lépa. Àlàáfíà ni kókó. So àpẹẹrẹ ní àwọn bàbá yìí wọ́n jẹ́ láwùjọ wa. Bó ṣe kó rí lélẹ̀ Ọlọ́run á dẹ̀ jẹ́ kí àlàáfíà túbọ̀ máa jọba láwùjọ wa. Àjọmọ̀dé ló ń sọ̀rọ̀ ire.